Aláròyé máa wí o. Wọ́n ti mú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n pa ọlọ́pàá kan nípìnlẹ̀ Ògùn. Ogún lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn kan táwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó fura sí wípé wọ́n lọ́wọ́ nínú bí wọ́n ṣe pa ọlọ́pàá kan nípìnlẹ̀ Ògùn lọ́wọ́ àwọn agbófinró Zone 2 Oníkan nípìnlẹ̀ Èkó ti tẹ̀ báyìí. Wọ́n ti wà láhàámọ́ wọn níbi tí wọ́n ti ń fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n tí wọ́n sì ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn. Wọ́n fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn náà nítorí tí wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé wọ́n lọ́wọ́ nínú bí wọ́n ṣe pa ọ̀gá ọlọ́pàá kan lágbègbè Ìlésí nílùú Ìjẹ̀bú Òde nípìnlẹ̀ Ògùn ní nǹkan bíi aago 9 lọ́jọ́ 29 oṣù kọkànlá ọdún tá a wà yìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Zone 2 Command nípìnlẹ̀ Èkó Umar Ayuba ní ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Èkó ti tẹ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn Ògùn kan ní ibùdó wọn láìpẹ́ yìí. Àwọn ni wọ́n lọ dá wàhálà sílẹ̀ lágbègbè Ìlésí nílùú Ìjẹ̀bú Òde nípìnlẹ̀ Ògùn ní nǹkan bíi aago 9 ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2025 yìí, lásìkò tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ayé fẹ́ lọ gbẹ̀san lára àwọn alátakò wọn. Bí wọ́n ṣe dé agbègbè Ìlésí yìí ni wọ́n da ìbọn bolẹ̀. Wọ́n pa ọlọ́pàá kan tí wọ́n rí lágbègbè náà, bẹ́ẹ̀ ni wọ́n gé ọwọ́ rẹ̀ lọ. Lásìkò ìkọlù-kọgba ọ̀hún, àìmọye àwọn olùgbé ìlú náà ni wọ́n fara pa yánnayànna nígbà táwọn míì kú dànù. Ikọ̀ ọlọ́pàá àkànṣe tí wọ́n ń pè ní Dragon Squad ni wọ́n lọ kojú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà lọ́jọ́ 1 oṣù kejìlá ọdún yìí níbi tí wọ́n wà lágbègbè Ògbèrè nípìnlẹ̀ Ògùn. Wọ́n padà fọwọ́ òfin mú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bíi 20 kan tí wọ́n bá níbẹ̀. Àwọn kan sá mọ́ àwọn ọlọ́pàá náà lọ́wọ́ nígbà tí wọ́n rí àwọn kan mú. Bákan náà ni wọ́n bá onírúurú àwọn ohun ìjà olóró lọ́wọ́ wọn. Alukoro ní ìwádìí ń lọ lọ́wọ́ láti fòfin mú àwọn tí wọ́n sá lọ mọ́ àwọn ọlọ́pàá náà lọ́wọ́. Lẹ́yìn náà ni wọ́n máa fojú wọn balẹ̀ ẹjọ́ fún ohun tí wọ́n ṣe yìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.